ọ̀pẹ́ ló yẹ kẹrù ọjà. ẹ wo mo fẹ́ máa kí wọ́n dé Àjíà Sílífàtù ní o. Yèyé Sunday Ìyábọ̀sẹ̀ alias One Day gbogbo ọjà sábò. Golden Jubilee rèé gbogbo olóyè bá mi bẹ gègé lọ́wọ́ ẹ̀ 50 wàsó ní jẹ́. Madam Sílífàtù Adétúnjí alias One Day gbogbo ọjà sábò ní ìlú Ọ̀rẹ́ lè ní kúkú ń kí lọ́wọ́lọ́wọ́. Ó ti yí biribiri 50 ti wáyé kàn ọ́ ẹ̀rí nǹkan ni ìgbà ilé a máa rójú àwo ilé a máa jẹ tó da. Dáadáa Muftahu Abíọ́dún aláṣà tolùdarí Dam Business Venture ló ní kí n máa kí ẹ fún tọdún. Gbogbo December 25 lọ́dọọdún lọ́jọ́ bíi Àjíà Sílífàtù Adétúnjí Mayor Days Belong. One Day ní ẹ̀yìn ènìyàn wa. Àjíà Sílífàtù alias One Day ìṣọjọ́ bí lọ́wọ́lọ́wọ́. Ó ti gbé wàásù gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ One Day ọjọ́ òun náà lè yí. Ó ti gbé wàásù ẹ̀rí nǹkan ayé ayọ̀ títí dọjọ́ ayé korogodo. Ayé òní jalè kan pé wọ́n ní One Day lẹ́yìn ọjọ́ ìbíre yìí. Ìwà rẹ̀ ò ní báráyé nínú ayé òní ṣá ọlẹ́wà kọ́kọ́ òní ṣe ọ́ kọ́kọ́ òní ṣẹ̀mí rẹ̀ kó o máa bẹ́gbẹ́ pé kí ayé ó yẹ ọ́ títí dọjọ́ ayé gbogbo. 50 ọdún tó ń ṣe lókè pẹ̀yì kò ní bí àṣemọ máa ṣàmì ńlá wàá bá wọn ṣe 60, 70, 80 títí 100 máa ṣàmì àdúrà. Èmi fọlá àwọn ọmọ rẹ kí ọ o bẹ̀rẹ̀ látòrí Sunday Bọ́sẹ̀ àti Isaiah wọ́n ní kí n máa kí mọ́mì wọn pé àpẹ́láyé Bùkọ́lá Anna àti Gòkè wọ́n kí One Day pé lẹ́yìn 50 ìwà jẹun ọmọ lọ́lá Ọlọ́run ọba ẹ̀mí gígùn àti àlàáfíà ni wàá fi ṣẹ̀mí rẹ̀ máa ṣàmì ńlá. Ó yá lókè ayùn ní Ìníṣà One Day ó yá jẹ́ kí orí ẹ̀ máa wú ilé bàbá rẹ̀ nínú rẹ̀. Ìníṣà òye ọmọ akógbé ọ̀rajò Ìníṣà òye ìmọ̀jọ̀ ọmọ àforújà ìwọ ni mò ń kì í mú. Ọmọ arífàṣọ ọ̀la ọmọ arífàṣẹ ẹ̀yẹ ọmọ arọ́bà tálábalẹ̀ lọ́jà ọba ọmọ afẹ́wùrà gbàjà dà sínú ọ̀tún ìwọ ni mò ń kúkú kí. Ọ̀la ìdálẹ̀ Haúsá òbílà ìdálẹ̀ Ìjẹ̀ṣà yọrin pẹ̀lú ẹ̀kájù ẹ̀kọ́ bambam lámúdálẹ̀ Ìníṣà ẹni ẹ bá rí ẹ bí. Ọmọ ẹnu mú ju abẹ lọ kékeré Ìníṣà akínní àgbà Ìníṣà àwọn lọmọràn. Ènìyàn ẹgbẹ́ Ìníṣà kó má máa pọ́ndé nínú ọgbọ́n bẹ lọ́dọ̀ ìkùnkùn bàbá tó bí yín lọ́mọ. Ìníṣà òye ọmọ akógbé ọ̀rọ̀ ajó ìṣẹ̀ṣù ní o ìṣẹ̀ṣù ń bàlà lúkẹ́ ìṣẹ̀ṣù ń bàlà máa bèrè ìṣẹ̀ṣù ń bàlà máa dòdò kúrò ń bàlà ń bá ti kódógbó ẹrú síwájú ìṣiṣẹ́ bọ̀ bí kódò má máa gbẹ ìkòróṣẹ́ bọ̀ bí kódò máa fà àtiṣe àti kòròmọ́ bí òun là ń jọ òun lábọ́dún bá pé nínú ilé ẹlẹ́yẹlére. Ọtí ni ẹwẹ̀ omi bó ṣe tẹ́rẹ̀ rẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ. Àjíà Sílífàtù Adétúnjí alias One Day gbogbo ọjà sábọ̀ rẹ̀ níṣe 50 lọ́wọ́lọ́wọ́ o. Dáadáa Muftahu Abíọ́dún aláṣà tolùdarí Dam Business Venture ló ní kí n máa polongo wípé gbogbo December 25 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ kí ire gbogbo máa bá ọ gbé títí dọjọ́ ayé gbogbo. Wẹ́nì ń tẹ́ o wẹ́nì ti Àjíà Sílífàtù lẹ́yìn ọjọ́ bí rẹ̀ èyí ká yóò yá ọ títí dọjọ́ alẹ́ gbogbo. Bí wọ́n bá wá bí yín pé ta ló kọrin yìí sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè ní kúkú ti wá ọmọ Ìwò pín àjídẹ́